ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yá kó má tiẹ̀ kú o ká bá sọ̀nà ṣe dáadáa. ẹ jẹ́ káwa náà gbìyànjú tí ó fi jẹ́ wípé tó bá dé ìpele kan á lè sọ pé àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ níwọ̀n agbára tí a ní àwa náà ti ẹ̀kọ́ ipa tiwa láti jẹ́ káwọn èèyàn mọ àwọn ẹwà iyì tó wà nínú èdè àbínibí wa. àwa mọ̀ pé báwo la ṣe lè gbé ìgbésẹ̀ àgbìyànjú láti fi ọ̀rọ̀ lọ àwọn tí wọ́n tún jù wá lọ. wọ́n sì fún wa ní ìmọ̀ràn pé kó lè bá òfin mu ká gbìyànjú láti ṣe ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe fi sínú ìwé tí a fi ránṣẹ́ a ṣe ìforúkọsílẹ̀ ní ọdún tó kọjá a sì kóra wa jọ légede wá àwọn obìnrin méjì òkú wọn ò sí ní nítorí iṣẹ́ ojoojúmọ́ tí wọ́n gbà. àwa wò wípé ẹ̀yin gẹ́gẹ́ bí àwa ń wò yín látòkè lẹ́yìn lè má mọ̀ wá àwa ń rí iṣẹ́ yín a sì fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn rírì iṣẹ́ yín àwa wò wípé ká fi ara wa hàn yín. bí ìgbà tí ó yá nínú iṣẹ́ wa ó ṣeé ṣe kí á nílò ìrànlọ́wọ́ yín àbúṣẹ́wọ̀n nígbà tí ẹ ti mọ̀ wá báyìí tí ẹ bá gbórúkọ wa ẹ ti mọ̀ wípé àwọn ọmọ mi làwọn ọmọ ẹ̀ nítorí náà a fẹ́ kí ẹ rí wa gẹ́gẹ́ bí ọmọ yín bí àbúrò yín ohun tí ó sì jẹ́ wá lójú tó jẹ́ àfojúsùn wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept bí ìgbéga èdè abínibí wa àṣà wa àti ìṣe ìpínlẹ̀ Yorùbá. ẹ ṣe púpọ̀ tí ẹ wọ́n bá wọlé. ní báyìí kí a gbọ́ ìrísí láti ọ̀gá wa Alhaji Oríyọmí Hamzat. mo kí ẹ káàbọ̀ ẹ kú òrùn ẹ kú àgbẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run a ní ṣúra wa bí tí a fi ń wúra wa Ọlọ́run jẹ́ bàjẹ́. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo mọ̀ ọ́ lóore iṣẹ́ tẹ̀ ń ṣe nítorí pé Yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu sọ àpò ìyàbọ̀ yóò sì padà rí mú wa rẹ̀. ìdí ni pé ẹnikẹ́ni tó bá ń gbé èdè ga ó ń gbé orílẹ̀-èdè ga ó rẹ̀ ń gbé ẹ̀yà rẹ̀ ga ẹnikẹ́ni tó bá tàpẹ̀tẹ̀ sí èdè rẹ̀ ó fẹ́ ṣerú mi torí pé a lè mọ̀ kàn bí Ọlọ́run ipò tí a lè ṣe tó dára jù tá a bá díje pẹ̀lú èdè lédè òun náà ní ipò kejì a lè ṣe ipò kìíní. mo lè rò pé níjọ́ tí mo ti ń lálàá ní ìfè ìbò lálàá ni wọ́n á mọ̀ sí ìbò lójú àlá nítorí pé kìí ṣe ìdí ni tí ẹ bá bẹ̀ jẹ́ ọmọ Yorùbá kò sí bó ṣe fẹ́ gbóyìnbó tó tí wọ́n bá sọ òyìnbó fún àbókà onímọ̀ túmọ̀ ẹ̀ àfi kọ́ lọ sínú ọpọlọ ẹ̀ kó lọ túmọ̀ òyìnbó yẹn sí èdè Yorùbá gangan ní ọ̀rọ̀ yóò tó yé. tó yóò rọrùn fún ìbò láti kó wa lẹ́nu yóò rọrùn fún àwọn ẹ̀yà míì kan ní orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ̀wá mẹ́rẹ̀ táàbà ti bu ọlá àti iyì fún èdè wa. ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí a máa ń ṣe dáṣọ fún àgbọ̀dọ̀ sọ Yorùbá àgbọ̀dọ̀ sọ Yorùbá a máa ń pa àrà mọ́ ọ̀pọ̀lọpọ̀ nítorí tó dáa tó fẹ́ sọ ṣùgbọ́n ìtìjú bó ní ti gbé kalẹ̀ léèbó nígbà míì a máa sọ ẹwà àti pàtàkì tí bẹ nínú ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ gangan a máa sọnù níbi tó ti ń wá òyìnbó tó sọ pé òfin ní yìnbọn tí òfin ní ìjọsẹ lẹ́yà pé ìbò rẹ̀ ọ̀dà tó. gbogbo nǹkan ti bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ so a máa gbìyànjú àti tù a sì máa sọ èmi gẹ́gẹ́ bí ògbóyìnbó a lè sọ sídáǹtẹ̀ ìbò kéékèèké a lè sọ àwa náà sì lọ iléèwé akàwé àgbóyìnbó mi ò ní pé mi ò lè sòyìnbó mi ò àbí mi ò gbọ́ tí èèyàn bá sọ ṣùgbọ́n tí mo bá sọ Yorùbá tí èèyàn bá ní mo sọ̀sọ́ kú sọ mo lè dá jókòó kí ní orí ẹ̀ òde ṣùgbọ́n tí mo bá sọ Yorùbá tí èèyàn bá ní mo sọ̀sọ́ kú sọ ẹnu bí ọ̀gá orí bọ́yá wọn ti ṣe ìbómi níbi tá a ti ń kọ́ tó yàtọ̀ sí ìsinmi pàwà àwọn ọmọ ìwádìí mi linguistic ni mo ṣe
ẹ̀kọ́ àtúpalẹ̀ èdè ni mo ṣe ní ilé ẹ̀kọ́ gíga Aláùsá. Ibẹ̀ ni mo ti mọ̀ pé wọ́n ní linguistic dictionary lọ́tọ̀. Linguistic dictionary yẹn wọ́n máa ń túnṣe ní gbogbo ìgbà. Wọ́n á béèrè kí ló dé tán túnṣe tẹ́lẹ̀ gbogbo ìgbà náà máa ń ṣe ni wọ́n á ní pé ìran tó bá jẹ Queen of England bébí ìran wọn bá ti ń sọ èdè òyìnbó bẹ́ẹ̀ ni òyìnbó correct ní táìmù yẹn pé so tí ìran míì bá ti ń débẹ̀ ni wọ́n máa tún ìwé yẹn ṣe ẹ̀yin mọ̀ bóyá tí mo sọ yẹ yìí pé ni wọ́n máa tún ìwé yẹn ṣe pé wọ́n gbọ́dọ̀ máa ṣe kó máa bá ti àwọn tó bá jẹ́ adarí yẹn tí wọ́n bẹ́ẹ̀ báwọn bá ṣe ń sọ gẹ́lẹ́ ló bójúmu bẹ́ẹ̀ àwọn olùkọ́ ti ń sọ ìbójúmu àwọn ni wọ́n pè tí a ní òpè so àwa àwọn ilé wọn káàkiri àwọn àwọn sọ àkóso Queen English wọ́n wà bẹ̀rẹ̀ sí ní pọnlé wọ́n lè sọ Queen English sórí wọ́n ti dàrú ẹ̀sìn máa gbọ́n ẹ̀rọ tí ló sọ Queen English gbọ́n ẹ̀rọ nítorí pọ́sọ̀tì ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹni gbọ́n ẹ̀rọ nítorí kò sọ Queen English so àwọn sọ̀rọ̀ ta nílẹ̀ tó dẹ̀ pọ̀ gan bọ́ọ̀sì ló ṣe Yorùbá ni mo ṣe ní yunifásitì Yorùbá so inú tèmi dùn wípé láì Yorùbá ni mo wà ó sì wù pé mi ó sì dùn mọ́ mi àwọn tá a ti lọ sí prógámù tí wọ́n ń ṣe ìbò pàtó àbá ń ṣe Yorùbá Ọlọ́run kò ní jẹ́ wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ wa kò ní dá fún ọtọ́ wa tí wọ́n bá dá fún ọtọ́ wa ìlú Èkó dára ẹ̀kún wọn lọ àwọn ìbò ẹgbẹ́ wọn ti ń ṣe ìbò lálejò fà kí sáà wọn ti ń ṣe ìbò torí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sọ tó tí ọ̀dà tó tà wọn ilẹ̀ Yorùbá láti wá mi mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ní ẹkúṣẹ́ ṣiṣẹ́ kìí lẹ́ ṣe iṣẹ́ takuntakun ẹ̀yin náà lè má mọ̀ pàtàkì ẹ̀ lọ́wọ́ ṣe pàtàkì náà ó sì dá púpọ̀ Ọlọ́run tó gbé ń bá ẹlẹ́ẹ̀kejì mo dúpẹ́ ẹgbẹ́ ṣíwá ẹ̀rí ìrànlẹ́ wa báà lọ ṣe ká lólo láàrin mọ́ra wọn ẹ̀rí ìrànlẹ́ wa mo dúpẹ́ òkú mọ́ lórí ẹni tí ó wà ní ibi tó bá wà lórí ọmọ ló wà lórí ibi tí èmi náà bá wà òun náà ló wà lórí mi ò nílò láti máa ṣẹ̀ṣẹ̀ máa gbọ̀n yí yẹ́bẹ́yẹ́bẹ́ pé kí lè gbé lọ́wọ́ pé kẹ́ ẹ̀ ṣe kí ẹ ṣe àlùfáà ìdá ṣé kí ẹ ṣe pé ẹ̀yìn ọwọ́ rẹ̀ fi hàn mí nítorí pé mo mọ bí èèyàn tó jẹ́ àti bó ṣe jẹ́ sí mi so pàtàkì ibẹ̀ ni pé mo fi gbogbo ara gbà pé irú èèyàn tí mo máa yé dùn sí iná àgbẹ̀tẹ̀ ìgbé lọ́wọ́ tẹ̀ ṣe ẹ̀ẹ́dùnlé ayọ̀ láṣẹ ọ̀rọ̀ so èmi náà wà pẹ̀lú ọ̀ṣọ́lù ní ìdá ọgọ́rùn-ún nínú ọgọ́rùn-ún. Olóòótọ́ ò ní kú sípò ọ̀gá alókọ́ ìgbà tirẹ̀ rí alókọ́ tọ̀ ẹkú iṣẹ́ takuntakun ẹ máa pàdé ọ̀gá. Dúpẹ́ púpọ̀ ọ̀tún ìmọ̀ ọ̀tún òye Ọlọ́run ọba àṣepọ̀ ẹ̀ṣẹ̀ obìnrin jẹ́ ọkùnrin ní yòó ìṣẹ̀dálẹ̀ abínibí wa. Bí a bì kí ló sì lọ? Adélékè Rebecca Bukola. Ok, olùkọ́. Ìṣẹ̀dálẹ̀ media concept olùkọ́ èdè Yorùbá Adélékè Rebecca Bukola. Olùkọ́ èdè Yorùbá at IMC. Ìṣẹ̀dálẹ̀ gbogbo ń bí àríwá yẹn sí ìtàn àti pé mọ́mọ́ náà lórúkọ aláṣẹ ìgbìmọ̀ olùdarí iléeṣẹ́ rédíò àti gbogbo àwọn náà dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ àwọn náà ti sọ fún yín pé ẹni gbogbo ìgbà tí ẹ bá ṣe tán tàbí ẹ rí kankan tá a lè jọ nínú òkú tá a náà lè fún ẹgbẹ́ ìlọ́wọ́ àṣetán láti ṣe. Olùyà tí Ibrahim